mo dé kólókó má lè roko, mo dé kí ọlọ́nà má lè rọnà, mo dé kí àwọn ọmọ kéékèèké kí wọ́n má sunkún ọmú. Adédoyin Kukoyi ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín, mo gbé tòyín dé báyìí lénìí. Ẹ bá mi pe àwọn tí wọ́n sí nítòsí, bó jẹ́ kẹ́ ẹ pè wọ́n lórí aago ni. Ẹ jẹ́ kó máa yé wọn pé Adédoyin ńkọ́ ó dé o. Ọmọ olómi méjì, ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kọ ìkọ́ mímu ìka ìmú, ọmọ aládé mẹ́rìndínlógún, ọmọ àròbí, ọmọ àtòrì. Ó gbé ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí, tẹ́ ẹ fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, ètò gbajúmọ̀ ògbèdè fún yín. Lórí ètò wa lénìí, àlejò wa òǹkọrin ẹ̀mí ni wọ́n, obìnrin ni wọ́n, tí wọ́n ń ṣe nǹkan tó dáa, tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́, tí wọ́n ń dá wa lára yá, tí wọ́n tún ń ṣe kíni, tí wọ́n tún ń jẹ́ ká padà sí ibi tó yẹ ká wà, ká bá lè máa ṣe déédéé. Kálẹ́ni tí mo wá ń perí báyìí tí wọ́n wá bá wa lálejò, ẹni tẹ́ ẹ kọ̀wé pè náà ni àwọn ni wọ́n ń jẹ́ èmi ò ní sọ o. Ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò náà ní kíákíá. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìbéèrè ó yá ẹ bẹ̀ sí ní máa fi ránṣẹ́. Àwọn ìta àti nínà gbogbo àwọn abala tí ẹ máa ń gbádùn lórí ètò gbajúmọ̀ gbogbo ẹ̀ náà ló tún wà ńbẹ̀ lénìí o. Ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká ṣòfò ọmọ, àní ṣòfò ẹ̀mí pàápàá. Ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀, ẹ kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run jẹ́ àárọ̀ ọpẹ́ rere dá o, jẹ́ àárọ̀ ọpẹ́ rere dá. Má jẹ́ àdúpẹ́ túláàsì, má jẹ́ dúpẹ́ tipátipá o, jẹ́ àárọ̀ ọpẹ́ rere dá. Ẹ kí àwọn tí wọ́n ń wò yín nílé kẹ̀dẹ̀ dárúkọ yín fún wọn. Orúkọ tèmi ni Alhaja Akiki. Gbogbo èèyàn tó bá ti fẹ́ pè mí Akiki. Mo kí ọkùnrin, mo kóbìnrin, lọ́mọdé lágbàlagbà, mo kí pé ìkẹ́ àti ọlá Ọlọ́run orí ajẹ́jẹ́ tó ẹ̀ kó máa bá gbogbo wa gbé o. Àmín. Àmín. Ní ìṣẹ́jú kan, ta ni Alhaja Akiki? Alhaja Akiki jẹ́ olórin Mùsùlùmí. Ó lè jẹ́ ọmọ kékeré tó yẹ pé ẹ̀yin èèyàn ẹ máa ń fẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ àti ní bí orin kíkọ. Ọmọ ìlú wo ni Alhaja Mariam? Àwórì ni mí, ọmọ Èkó yìí ni. Ọmọ Èkó láwórì. Ẹ kí àwọn tàwórì ìpè ẹ kú ilé o, ẹ kú ọjọ́ mẹ́ta, ṣe dáadáa ni. Ẹ̀yin Àwórì kí ti gbé o. Sàlámù àlékún o gbogbo onílé libi o. Àmì àlékún wa sàlámù máa rọra. Wàrà mọ́túnláì wà bárakàtú. Onílé wọlé Àwórì ilé o. Àwórì oko kọ́lọ́hún má ṣe gbé kó wá jẹ́ ọ̀làdúrà tèmi. Ọgbọ́n nìyẹn, ṣé èdè Àwórì lẹ fi kí wọn ni? Èdè Àwórì ni ó náà mọ̀ pé kí ti gbé o wá ní sàlámù àlékún o gbogbo onílé libi o. Libi o, libi o, èdè Àwórì náà ni. Báwo ni kékeré yín, àwọn iléèwé wo lẹ lọ gan? Mo lọ sí St. Michael Primary School ní ìlú Ọ̀jọ́ town. So mo lọ sí ìgbà tí wọ́n ṣetán primary school yẹn, dáàdì wa sọ wípé àwọn máa láì kí n lọ ilé kéwú. Wọ́n á lọ sí school kan tẹ́ pé wọ́n máa ń ṣe kéwú, wọ́n dẹ̀ ń ka ìwé ń bẹ̀. A máa ń pè ní Sakofatul Islamiyya College, ó wà ní Òkòkò Michael. Ilé kéwú bàbá wa Shehu Zakaria lókòkò. Mo wá lọ bẹ̀bẹ̀, mo ti ṣetán secondary school. From there mo lọ sí Lagos State University, mo ṣe Islamic Studies. So bí ṣe rìn yẹn ni ẹ bẹ́ẹ̀ bọ̀ láti ilé kéwú yẹn ni a ti bẹ̀rẹ̀ sí ní kọrin tó wá fi di pé àwa ń ṣe nìkan tí gbogbo èèyàn tí wọ́n fi ń wò wá báyìí. Ọdún wo gangan ni ká ní pé ẹ mú iṣẹ́ orin yìí ẹ bẹ̀rẹ̀ sí ní mú ní iṣẹ́ gidi? Tí bá ní mo mú bí iṣẹ́ pé mò ń kọ́ professionally tó ń pè mí lóde eré ìta kí ní 1995 wọ́n ti ń pè mí lélẹ́rẹ́ ìta. Ẹ mọ̀ pa ti ń ṣe é lékè ó díẹ̀díẹ̀ káàkiri tó ìyẹn mi lè ká mọ́ pé mò ń kọrin bọ̀ pé mo ti ń kọ pé wọ́n ń pè mí mò ń lọ bò mí lọ́kọ̀ tó fi 1995. Ó ti wá tó bí àwo mélòó tẹ́ ti ṣe jáde nísìnyí? Mo ti ṣe bí àwo méje tó jẹ́ ìtẹ́mi dákọ̀ bọ̀ yìí tí àwọn èèyàn pè mí sí ẹ mọ̀ pé ìsìn orin alájọṣepọ̀ ló pọ̀ ju tá à ń kọ́ sí mi lè ka ó pọ̀ gan. Kí ni nǹkan tí Alhaja Mariam tí wọ́n fi yàtọ̀ sí àwọn òǹkọrin ẹ̀mí ẹgbẹ́ yín?
Orin tèmi yàtọ̀ èmi dẹ̀ yàtọ̀ fúnra mi torí pé èmi kàwé àwọn ẹgbẹ́ mi gan mọ̀ kí mo kàwé torí èmi lọ yunifásitì ẹlòmíì ó lè jẹ́ secondary school ló lọ ẹlòmíì ò tiẹ̀ dé secondary school rárá so then èmi tún máa ń fi èdè ìlú mi máa fi ń kọrin sínú gbogbo àwo tí n bá ṣe irú èyí tí mo kọ lẹ́ẹ̀kan àbí èyí tí mo ti kọ ẹ bá jẹ́ káyọ̀ obìnrin àwa nìyá àgbà tó bí gbogbo apáta o ìyá ni ìyá mi ìyá lálábàárò kọ́lọ́hún jẹ́ kẹ́ ẹ pẹ́ torí kọ́mọ tó wáyé o ìyá ṣe púpọ̀ àkíkí kọ́mọ tó wáyé o ìyá ṣe púpọ̀ àkíkí ọpẹ́ ẹ̀tọ́ sí yín màmá tó bí mi káṣá máa dúpẹ́ ló tọ́ so àwọn èèyàn máa ń láìkí orin yẹn torí pé ó jẹ́ tiwantiwa so èyí tí tèmi fi yàtọ̀ ni. ó ti tó àwo mélòó tẹ́ ti ṣe jáde. mo ti ṣe bíi méje tó jẹ́ ìtèmi ṣe fúnra mi. ẹ dárúkọ wọn. mo ṣe mádàmí lórírú ìdùnnú ti dé mo ṣe mo dúpẹ́ ọpẹ́ rere ṣe jẹ́jẹ́ mo ṣe ibi àti ga kí lọkùnrin fẹ́ àti ọbẹ̀ ẹ̀san tó wà ń ta lọ́wọ́lọ́wọ́ báyìí. èwo wà ní ó jẹ́ kí òkìkí yín kàn tí orúkọ yín fi di nǹkan tí ọkùnrin ń gbọ́ tóbìnrin ń gbọ́. ẹlẹ́kẹta tí mo ṣe ìyẹn ni mo dúpẹ́ inú ẹ̀ mo ti kọ́ jẹ́ ń rọ́ ọpẹ́ rere dá o jẹ́ ń rọ́ ọpẹ́ rere dá má jẹ́ ń dúpẹ́ túláàsì má jẹ́ ń dúpẹ́ tipátipá o jẹ́ ń rọ́ ọpẹ́ rere dá so òun làwọn èèyàn fi mọ̀ mí àti Mariam Akiki. ọdún wo lẹ gbé yẹn jáde. àti tó bí ọdún 10 sí 11 báyìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹkọrin míì tá bá sọ̀rọ̀ báyìí a máa ń béèrè lọ́wọ́ wọn pé àwọn orin tí wọ́n gbé jáde yìí ṣé àwọn ni wọ́n máa ń ṣe àgbékalẹ̀ àbí wọ́n máa ń kọ fún wọn. àwọn míì ní àwọn kọ fáwọn àwọn akọ lórin báwo ni ti tọ̀dọ̀ tí yín. mo lè sọ pé kò sí olórin náà tí wọn kì í kọrin fún torí pé ẹ mọ̀ pé ìgbà míì máa wà tó yẹ pé ẹlòmíì ó lè ní ohun orin kò mọ bí wọ́n ṣe ń kọ orin tó ṣe ń compose orin bó ṣe ń kọ kalẹ̀ so àfi kó kọ síta káwọn èèyàn gbọ́ bọ̀ láti bẹ̀rẹ̀ tèmi èyí tó yẹ pé mi máa ń kọ fúnra mi láti bẹ̀rẹ̀ máa ń try láti kọ fúnra mi ni then àwọn tájọ wà ń gbà yẹn táwọn bá mo lè ní ẹ wá gbọ́ ṣó wà òkè ẹlòmíì lè ní ó ṣe jẹ́ ká fi nǹkan báyìí kún sọ máa fi kún bọ̀ tó wá ti di pé àwọn èèyàn ti ń mọ̀ wá díẹ̀díẹ̀ like ìgbà tí mo ṣe eléyìí tí mo ní mo dúpẹ́ yẹn tí mo ṣe láti iléeṣẹ́ kan ìgbà tí mo débẹ̀ àwọn ní bó ṣe ń ṣe wípé àwọn máa ní àwọn tó máa ń kọrin fún yàn bọ̀ yìí tí n bá ní kí n mú wá mo mú gbogbo èyí tí mo ní lọ bọ̀ mo kọ dúpẹ́ pé orin tó pé àti èmi fúnra mi mo kọ lórin tó pé àwọn èèyàn wá láìkì jù òun ni jẹ́ ń rọ́pẹ́ rere dá yẹn so èmi náà wọ́n fi join ẹ̀ fún mi so up till now títí dìsìn wọ́n máa ń fi orin join orin wa ń gbà mí bá a máa ń mú idea àwọn producer yẹn pé ok ṣé báyìí so gbẹ máa dùn dìde. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yan iṣẹ́ yín yìí láàyò wọ́n ní àwọn lọ sí abẹ́ ọ̀gá kan láti lọ kọ́ iṣẹ́ ọ̀tọ̀ ni pé kí a ní ẹ̀bùn ọ̀tọ̀ dẹ̀ ni pé ká lọ sí abẹ́ ọ̀gá tó mọ̀ nípa iṣẹ́ yìí dáadáa tá a tún tọ́ wa sọ́nà dáadáa ṣé ọ̀gá kankan wà tí ẹ̀yin tún tara wọn dìde. Ọlọ́run náà ni ọ̀gá gbogbo wa ṣùgbọ́n mi ò kọ́ iṣẹ́ yẹn lọ́dọ̀ èèyàn kankan nǹkan tí mo kọ́ pé gbà tí mo wà ní primary school mo mọ̀ kí n máa ń kọrin orin àwádé tá a máa ń kọ ní school tá a fẹ́ ṣe tìbílẹ̀ mo máa ń kọ mo dẹ̀ mọ̀ pé mo lóhùn orin ìgbà tí mo wá lọ sí Islamic school tí mo ní mo lọ yẹn mo rí i pé ẹ̀mọ̀ káwa Muslim tá a bá fẹ́ ṣe nǹkan wọn máa ń kó wa jọ ibẹ̀ náà mo bẹ̀rẹ̀ sí ní kọ́ náà ní bó ṣe ń ṣe so títí mo fi ń lead orin bọ́ gbà tí 1995 yẹn àwọn kan wà tó yẹ pé ọ máa ń lùlù fún wa lé kéwú mà wọ́n máa ń lùlù fún àwọn eléré oríṣiríṣi ń ta so gbà táwọn tó bá ṣe wá ń lùlù fún wa lé kéwú yẹn wọ́n máa gbà àwọn máa ń láì bí ṣe máa ń kọrin because àwọn méjì là ń kọ́ ń gbà yẹn ẹnì kejì yẹn jù mí lọ ẹni yẹn Seyidara Shidat la máa ń pè wọ́n so àwọn jù mí lọ so àwọn máa ń kọ́ bọ̀ àwọn òun lè èmi mo like orin Pasuma because ìgbà tí first album Pasuma jáde mo like ẹ gan máa imitate wọn. so ẹ lè kọrin bíi tiwọn ẹ lóhùn bíi tiwọn ẹ jẹ́ n gbọ́ díẹ̀ náà ó yẹ ẹ jẹ́ n gbọ́ díẹ̀. mo lè kọ. ó yá ẹ kọ díẹ̀ fún mi bẹ́ẹ̀. torí ojú yín lẹ ṣáà fi rí etí yín lẹ ṣáà fi gbọ́ òkè àgbà tálà bíi ti gùn ìtàkùn tó ní kẹrin máa gòkè erin àfojú ẹ̀rọ ògo torí kọ́kọ́rọ́ ilé orin àní kọ́kọ́rọ́ ilé odò àwa ò fi sílẹ̀ fún wọn lò bóyá ẹ ló ń ká wọn lára o bóyá ẹ dẹ ẹ mọ̀ kí wọ́n ṣe máa ṣe gbà yẹn. àti bẹ́ẹ̀ lọ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Alhaja Mariam àwọn olólùfẹ́ yín ní ọkùnrin lóbìnrin wọn láwọn ìbéèrè tán fẹ́ bí yín o
àwọn tó ní ìbéèrè wà àwọn tó dẹ̀ fẹ́ kí yín wà ìyẹn ló fẹ́ fi mú wa rìnrìn àjò wọ inú abala ojú abẹ ṣé yá ká sojú abẹ ńkọ́ ẹ̀jẹ̀ àsọ ó yá. Èmi ni Mrs. Ọlábọ̀dé a wà ní TVS lẹ́kọ̀ọ́ so a kí Alhaja wa Mariam Akiki a kí yín kúṣẹ́ takuntakun Ọlọ́run á máa fún yín ṣe o so Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o Ọlọ́run á dẹ̀ máa tì yín lẹ́yìn. Àmín ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà ẹ ṣé mo dúpẹ́. Orúkọ mi ni ìyáàfin Adéfọlákẹ́ Adéyẹmí Musa mo wá láti Àjà ní Etí Ọ̀sà. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ Alhaja Mariam Akiki ni wípé ọdún mélòó ni wọ́n ti ń bá eré yìí bọ̀ àti pé ṣé wọ́n ti ní ọmọ wọn tó ti ń kọ irú orin yìí láti ìbẹ̀rẹ̀ àbóyá ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ń sìn ní kí Ọlọ́run kó bá mi ràn wọ́n lọ́wọ́ kán túbọ̀ ní àṣẹ lórí ohun tó ń ṣe. Àmín ó ti pẹ́ díẹ̀ o because 1995 sísè bóyá bíi 21 years ni bọ́ mi ì tí ì ní ọmọ tó ń kọrin o mi ì tí ì lọ́mọ tó ń kọrin ẹ ṣé mo dúpẹ́. Adé orí yín ṣé ìdí iṣẹ́ yìí ni àwọn náà wà. Bẹ́ẹ̀ ni olórin ẹ̀mí làwọn náà àbọ̀ ní fújì. bẹ́ẹ̀ ni olórin ẹ̀mí. ṣé kọ̀ọ̀kan nù àwọn ọmọ yín tí wọ́n bá ní àwọn náà fẹ́ tọpasẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ṣé ẹ máa gbà wọ́n láyè? màá gbà wọ́n láyè torí pé àwọn òbí tèmi náà gbà mí láyè màá gbà wọ́n láyè bọ́ màá kọ́ láyè kọ́kọ́ orin nílànà tèmi. iṣẹ́ tẹ̀yàn láyò ìṣó tó yín jẹ. ó tó mi jẹ o torí pé òun ni mo fi ń jẹun báyìí kò sí mo dẹ̀ nǹkan fi mi ń tẹ̀ bú ń àwọn ṣe. èèyàn mi ì ní nǹkan míì tí mo ń ṣe bó ṣe wọn pé mo sọ lẹ́ǹkan pé mo lọ school even bí ṣe lọ school yẹn ó dàbí pé kí n sọ pé mo lọ wípé torí pé àwọn òbí mi fẹ́ kí n kàwé kí n sá lọ gbogbo ẹ̀ ni mo ṣe ṣe because mo ti ń kọrin yẹn before kí owó dẹ̀ ti ń wọlé so ó tó mi jẹ alhamdulilayi. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaja Mariam Akiki ṣé nǹkan mi yìí wà tẹ́ fẹ́ bí wọ́n àǹfààní yẹn ṣí sílẹ̀ o nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn ní ojú amóhùnmáwòrán yín ẹ máa fi gbogbo àwọn ìbéèrè yìí ẹ máa fi ránṣẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè iṣẹ́ tiwa ni láti dá yín lóhùn iṣẹ́ ti àwọn olólùfẹ́ yín ni láti dá yín lóhùn àwọn ìbéèrè yìí pàápàá ẹ tún lè pàdé wa lórí Instagram lórí Facebook àti lórí Twitter ẹ wá wa kàn lórí YouTube ẹ ṣáà ti tẹ GbajumoTV ApreelTV Plus ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run àjọṣepọ̀ àwa àti yín kò ní bàjẹ́ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Ayọ̀ Badmus Ayọ̀délé Badmus òṣèré tíátà tó yanrantí Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò náà ní Gbajúmọ̀ ẹ máa wo Gbajúmọ̀ ètò pẹ̀lú Doyin Kukoyi. Alhaja Mariam abala ti ìbéèrè òun ló kàn báyìí ní ìsìn níyì tó jẹ́ pé ẹ ní àǹfààní àti mú ìbéèrè mẹ́ta nínú mẹ́wàá tó wà nínú ṣùkú yìí ìbéèrè mẹ́ta tẹ́ bá mú ìmọ̀ àbí ẹ̀dẹ̀ dáwọn olólùfẹ́ yín lóhùn òun là ń pè ní abala ṣó láyà Alhaja ṣe láyà. mo ní ẹ ní bí ogun ṣe máa ń sọ ní ẹ̀pá wọn ní. ó yá fúnra ara yẹn mú ìbéèrè mẹ́ta ẹ ṣé àdúpẹ́. ìbéèrè kẹsàn-án tó jẹ́ àkọ́kọ́ àpáta bàbá mi kan láéláé àpáta bàbá mi kan láéláé ó kàn tẹ́rẹ̀rẹ̀ ni kò ṣeé sálá fún. kò ṣeé sálá fún. ó tẹ́rẹ̀rẹ̀ gan-an àmọ́ kò ṣeé sálá fún ẹ lè sálá fún. ṣáà lè pè é yẹpẹ báyìí ẹ ká ní iyan orin àbí. ẹ sálá fún lórí yẹpẹ. kó má bàa pàkúta ni àbí òkun àbómi òkun ni. ẹ wò kí n sì ẹ fẹ́ ṣe báyìí mo á wò pé bóyá ẹ fẹ́ gbà. ok bóyá sọ́mọ̀. ojú ọ̀run. sọ́mọ̀ òun gẹ̀ẹ́tì ẹ̀. ojú ọ̀run ẹyin wo. sọ́mọ̀ ojú ọ̀run. ẹbẹ́ mi mo wò kí tí mo sọ fún yín. mo wò kí ẹ náà bóyá kọ́ bá ń gbé wá látòkè ni. ẹ fún mi yẹn o. mo fún yín. ìbéèrè ìkẹrin tó jẹ́ ìkẹta tí máa kà fún yín. Báṣọ̀run Gáà jẹ́ ọ̀kan lára àwọn Báṣọ̀run tí ó ní orúkọ ìyẹn nínú ìtàn ilẹ̀ Yorùbá. Báṣọ̀run ìlú wo ni Báṣọ̀run Gáà? Báṣọ̀run Gáà Ọ̀yọ́ ni. Báṣọ̀run Ọ̀yọ́. ìgbà náà mo ti níjọ́ ti bá wá bí ibi mo gbọ́dọ̀ gbà mẹ́ta. inú mi dé eléyìí gangan ni mo láìkì jù. mi gbọ́dọ̀ má gbà mo ṣe Yorùbá school
ṣé lóòótọ́ àmọ́ ṣe rí èdè Yorùbá yìí kì í ṣe èdè tí èèyàn kan lè gbọ́ tán. bẹ́ẹ̀ni Yorùbá èdè tó gùn ni ibi tí ìmọ̀ tiyín àti tèmi dé ibẹ̀ ni ti àwọn kan ti bẹ̀rẹ̀ àmọ́ nítorí pé a fẹ́ kí èdè àti àṣà àti ìṣe wa kó parẹ́ òun la ṣe gbé abala yìí la ṣe gbé lélẹ̀. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Alhaja Mariam mo rí pé lẹ́ẹ̀kan tẹ wọlé ẹ mú etí ijó yín báyìí etí aṣọ yín mo ṣe wọ aṣọ alágbádá wà. ṣé lóòótọ́ lẹ́wà bẹ́ẹ̀ sì ń kó mọ́lẹ̀ gidi èmi máa ti ẹ̀ fẹ́ràn láti kọ́ àwọn ojú ọ̀tun lára àwọn àlejò tó bá wá ní báyìí abala Gbajúmọ̀ ń jó òun ló kàn. àfihàn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alihamudulilayi. mo láti tún gbé yín wá sórí ètò yìí lẹ́ẹ̀kan sí màá wá dira gidi nítorí ó dàbí ẹni pé mo fi ojú yẹpẹrẹ mú yín. èmi náà ti rí bẹ́ẹ̀ kẹ́ wá dira jù bẹ́ẹ̀ màá tún máa nà yín ni màá nà yín mọ́lẹ̀ ni. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀dẹ̀ gbà mí ó dẹ̀ wá máa lọ ó yẹ tiẹ̀ wá máa lọ. àfi kẹ́ ya sá fún mi náà. mo sá ẹ sá ni. mo sá látọ̀dọ̀ olóòtú ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tí àpèjọ ti jọ ṣiṣẹ́ a ní ká fún yín lẹ́bùn ni nítorí pé kí ni a nífẹ̀ẹ́ yín à ń gbádùn àwọn orin tẹ́ ń gbé kalẹ̀ orin tí ń kọ́ni lẹ́sìn tí ń kọ́ni lédè àti àṣà Ọlọ́run Elédùmarè á dẹ̀ túbọ̀ máa gbà fún yín nínú ẹ̀bùn yìí náà Alhaja ṣàǹṣà ìyẹn Dúpẹ́ cosmetics and spa àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn Ìyálájé Lagoon ẹ̀bùn wá látọ̀dọ̀ wọn náà fún yín ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ Alhaja ṣàǹṣà Ìyálájé Lagoon gbogbo iná la máa ń kìsì rẹ́kọ̀dì wọ́n mọ̀ wá akin adúpẹ́ o ọwọ́ yẹn á máa ròkè iléeṣẹ́ yẹn á túbọ̀ máa gbòòrò sí ni iléeṣẹ́ Gbajúmọ̀ náà á túbọ̀ máa dá sí lágbára Ọlọ́run ìtẹ̀síwájú wájú lọ́pọ̀ ibi tí rẹ̀ sí iwájú lẹ́ máa lọ ẹ̀yin náà àti gbogbo àwọn òṣìṣẹ́ Gbajúmọ̀ gbogbo rẹ̀ yín á máa tó yín lọ́wọ́ ní kíákíá ní kòpẹ́kòpẹ́ ṣe máa jẹ́ nìyẹn. àmín mo fẹ́ kẹ́ ẹ fi orin ìtùnú kẹ́ ẹ fi dágbére fáwọn olólùfẹ́ yín nílé. orin ìtùnú ẹ ti mọ̀ wípé Akiki lórúkọ mi Alhaja Mariam ẹ̀yin tí wá o kò sí ohun tó bàjẹ́ o níbi ká máa fẹ́ra o ẹ ò bá lọ́kùnrin ẹ ò bá lóbìnrin èmi gan kò í jẹ ẹ ò bá lọ́kùnrin èmi gan kò í jẹ o ẹ ò bá lóbìnrin èmi gan gbọ́n yín mu olólùfẹ́ mi ẹ̀yin tí wá ẹ ṣe àdúpẹ́. ní báyìí mi ò wá ní lọ láì jẹ́ kó máa yé wa pé kí ni sìmí títí ń kọ́ òun làwo sìmí títí sìmí jìnà làwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi Adédoyin sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá òun ní pé ayọ̀ ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sí òun náà ni màá tún bá yín nígbà míì tí n bá máa tún métò yìí wá kó tó wá dìgbà náà ńkọ́ láyọ̀.